ọ̀rọ̀ àgbà tí ò bá ṣe lówùúrọ̀ á tún ṣe lọ́jọ́ alẹ́. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí, ẹ bá mi share fídíò yẹn jẹ́ àjọ fèyí kọ́gbọ́n. Bàbá ológun dúdú ni wọ́n máa ṣe kiri ni wọ́n máa gbẹ́nu sí máìkì o bí àṣà Alhaji Oríyọmí Hamzat. Bàbá ológun dúdú wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Wọ́n ní ẹnu àgbà lóbi tí ń gbó àgbà òsì ní tán lórílẹ̀. Eléyìí ká màmá ó lágbára. Ó gbanu tán ó kọjá bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ bá lórí ọ̀fẹ́ àti àǹfààní àti máa wo ètò yìí, ẹ bá mi pín wọ́n gbòòrò ayé lọ. Ẹ jẹ́ àjọ gbọ́ ohun tí bàbá wa ológun dúdú tún sọ o. Lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ó lẹ́tìkẹ́. Ṣé láàrọ̀ bóyá ọ̀rọ̀ yìí ó máa ti dá ìdáwó. Àṣé lóòótọ́ ni òwe àwọn àgbà wípé ìyá ogún ọdún a máa gbóná fẹlẹfẹlẹ. A máa gbóná fẹlifẹli nínú ìṣàsùn. Òun lọ́rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹwà tìgbà tí bàbá Ìjẹ̀ṣà ti dé láti ibi tí bàbá Ìjẹ̀ṣà náà ti lọ jẹ̀wà kò jiyán. Ẹ̀wà kò jiná, mo ní kò jiyán. Láti ibi tí bàbá Ìjẹ̀ṣà náà ti lọ jẹ̀wà kò jiná bíi ti Lady K. Ìyàtọ̀ kan wà ńbẹ̀ ni o. Ohun tó gbé ní kálukú wa lọ jẹ̀wà kò jiná ó yàtọ̀tọ̀. Èyí tó gbé Lady K lọ jẹ̀wà kò jiná ó yàtọ̀ sí tó gbé bàbá Ìjẹ̀ṣà lọ jẹ̀wà kò jiná. Nítorí èyí tí ẹ bá máa bú mi ní comment section, èébú yín ni mo fi ń ṣara rege. Inú èébú yín ni mo ti ń ṣọlá ni mo ti ń ṣayọ̀. Mo rí pé ti fẹ́ bú mọ́ mi yín pa lórí Àgbàlá Gabriel lẹ́yìn lẹ́ni ìṣòro ayé yín. Ẹ mọ̀ sunkún sábọ́ ayọ̀ ní tọmọ Ọlọ́run bí. Ẹ jẹ́ kí bá yín fún ní volume kẹ́ bá mi gbọ́ nǹkan tí bàbá ológun dúdú sọ. Bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn, bàbá Ìjẹ̀ṣà dẹ́ẹ̀dẹ́ mìíràn o. Abánidá ò ní bá ní débẹ̀. Bí ohun tí mo máa ń sọ fún àwọn èèyàn, pàápàá àwọn tí wọ́n bá ní orúkọ. Ẹni tó bá ní orúkọ làbùkù máa ń wọ, ẹni tó bá lórúkọ láyé máa ń dìde ogun sí. Ẹni tó bá ní orúkọ tó sì lógo ló máa ń lógo. Tí ò bá lógo ò lè lógo. That is ayé yìí. Ẹ má bínú bí bá ṣe sọ. Tí ò bá ti ní ògo, ò lè ní ogun. Tó bá ti ní ògo, ó ti di dandan kó lógun. Dìmọ̀ tó bá dẹ̀ ṣe ní ògo sí lógun náà ṣe máa pọ̀ sí ó wá kù sọ́wọ́ ẹ. Mo wá gbàládùúrà gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi. Ayé ò ní pààrọ̀ ògo mọ́ wa lọ́wọ́ sọ́ di ogun mọ́ wa lọ́wọ́, ibi ò ní ṣẹlẹ̀ sí wa. Ẹ jẹ́ kí bá yín fún ní volume kẹ́ bá mi gbọ́ nǹkan tí bàbá ológun dúdú wá sọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà aláwàdà kẹríkẹrí adẹ́rìn pòṣónú. Ó lẹ́tìkẹ́. Bẹ́ẹ̀ bá wá ṣe ń wo fídíò yẹn jọ, ẹ máa bá mi share, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ subscribe sí Facebook wa. Ẹ lọ sísàlẹ̀ comment section, ẹ máa rí subscribe button níbẹ̀, ẹ bá mi subscribe sí. Ojú òní tí ìkẹ́dẹ̀ má gbàgbé láti bá wa follow page wa. Ẹ má dẹ̀ gbàgbé láti patronize wa ní Lady K African Store. Mo wà ní 76 Wentworth Street, Amity downtown ní ìlú Canada. Ìlú Canada ni mo wà. Fáfáná yìí tẹ́ bá fẹ́ wo location mi, ẹ lọ sórí Google, ẹ̀yẹn kọ type Lady K African Store. Ẹ máa gẹ́ẹ̀tì location mi níbẹ̀. Ẹ ṣé gan ni. Ẹ ṣé mo dúpẹ́ jẹ́ àjọgbọ́n kan tí bàbá ológun dúdú sọ. Ire o. Máa sọ. Bàbá Ìjẹ̀ṣà sì ní ìdí ọjọ́ díẹ̀ àti ìtọ́jú díẹ̀ kó tó máa dá sọ̀rọ̀ ní society. Torí mo gbọ́ orin tó kọ. Òṣè àbọ̀ nǹkan gbà tó dé láti prison. Ní obìnrin ló gbé ẹ lọ, obìnrin ló gbé ẹ lọ. You are accepting the greatness. Nínú ọ̀rọ̀ tó ń sọ, ó accept the fault yẹ. Nínú ọ̀rọ̀ tó ń sọ nínú orin yẹn, wípé lóòótọ́ ló ṣe nǹkan yẹn. Tó bá jẹ́ yẹn ló bá lọ bí interview, ayé á gbà ẹ́ mọ́ra. Kì í ṣe wípé àwọn èèyàn ò rí fídíò conventional statement yẹn tó ṣe ń gbà yẹn. Wípé ẹ dáríjì mí, òótọ́ ni mo ṣe, ibi tó ti kìka ọmọ ọba ẹnu, wọ́n ṣò gbogbo ẹ̀. Ó dẹ̀ ti jẹ́wọ́, ó tó di gbọ́rọ̀ délé ẹjọ́. Ìgbà tó dà pí kóòtù làwọn lọ́ọ̀yà ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ẹ ní tó máa sọ. Tó contradict sí nǹkan tó ti sọ tí wọ́n gan ti sọ nínú fídíò àti nínú statement tó kọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ ẹ wípé kò ní pé wọ́n ní wọ́n fẹ́ ṣe sex film, wọ́n fẹ́ ṣe raping film, wọ́n fẹ́ ṣe kinní kan. O sọ bẹ́ẹ̀ nínú confessional statement. O sọ bẹ́ẹ̀ nínú àwọn fídíò tán record ẹ ní station. Kí ló dé tó ẹ̀ṣẹ̀ wá hàn adjust yẹn? Because lórí nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n ló ṣe tó ló ṣe, ò ní wọ́n fi dájọ́ fún ẹ. Ẹ̀mùyà adájọ́ tó involve nínú kéèsì yẹn.
títí kò sẹ́ni kankan tó fẹ́ gba kankan lórí tó bá lọ sẹ́wọ̀n ṣùgbọ́n gbà tó dẹ̀ ti lọ ó ti wà written you are an ex-convict so ó ti ṣẹ̀wọ̀n rí even Wùmí gan tó jẹ́ onítíátà tó gbé cocaine gbà kan tí wọ́n fún ní option fine pé Isaiah kó lọ sẹ́wọ̀n ọdún 3 àbí kó san 1 million pẹ̀lú pé tí wọ́n bá dájọ́ ẹ̀wọ̀n fún yàn wípé o máa lọ ẹ̀wọ̀n ọdún kan tàbí kó san 1,000 naira bó o san 1,000 bó o lọ sẹ́wọ̀n bó o san méjèèjì tó lọ ẹ̀wọ̀n tó tún san 1,000 ex-convict ni ẹ́ ìṣe pé torí pé o ti san fáìnì ẹ̀ pé òṣìṣẹ́ lẹ́wọ̀n. In that case bí Wùmí ṣe wà yẹn ẹ wá rántí pé lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nígbà náà nígbà tí Wùmí kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá tó kúrò lọ́wọ́ adájọ́ ó dákẹ́ ni Wùmí dákẹ́ ni mi rò pé grant interview títí dè ní dídákẹ́ tó dákẹ́ yẹn ó mì kó sóbà ó show remorse àwọn ẹgbẹ́ yòókù wọ́n dẹ̀ fàmọ́ra padà wọ́n tó jọ ń ṣeré wọn lọ. Irú bí bàbá Ìjẹ̀ṣà ṣe dé yìí kò nídìí láti grant interview kò tiẹ̀ ní láti kọrin kankan jáde ṣe ló yẹ kó dákẹ́ kó máa wò tàbí tó bá ní opportunity àti apologize ẹ̀yin ọmọ Nàìjíríà mo ti ṣàṣìṣe ìjọba dẹ̀ ti bá mi wí ẹ̀yin aráàlú ẹ̀yin ẹ má tún bá mi wí ẹ fà mí mọ́ra irú ẹ̀ ò dẹ̀ lè ṣẹlẹ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà lójú àánú wá sympathize pẹ̀lú ẹ people will rise up to support you ṣùgbọ́n pẹ̀lú òtún wá dé òtún wá ń sọ kátikàti ni mo ṣe sọ́ngbà yẹn pé kó tiẹ̀ tó di pé pẹ̀lú iye ọdún tó ti lò lọ́gbà ẹ̀wọ̀n yẹn kó tiẹ̀ tó di pé ó máa bọ́ sí society ó máa bọ́ sí gbòòrò ó yẹ kó sì lọ fún ìsinmi àti ìtọ́jú tó ọpọlọ ẹ̀ á lè nọ́mà òun gan á lè ṣe é rí ṣùgbọ́n àìṣe yẹn ọwọ́ tó tiẹ̀ wà yìí for a while kò yẹ kó tí máa lọ máa interview ẹ̀ kò yẹ kó máa béèrè kò yẹ kó sọ nǹkan kan torí society ti dàrú society ti kúrò ní level tó fi sí ńgbà tó ń travel tó ńgbà tó dẹ̀ ti dé o gbọ́dọ̀ wojú ilẹ̀ kó má tójú ilẹ̀ mọ́lẹ̀ tẹ́ bá dẹ̀ rántí wípé òpònú 419 pásítọ̀ wa àti bí tó ń polówó tó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó ń ṣe fake foundation tó lọ kọ́lé ẹ̀dá adẹ́tẹ̀ sínú igbó tó ń lù wọ́n jìbìtì owó ti di 10 million ẹ ṣe màmá alábẹ́ láti Amẹ́ríkà ẹ ṣe o àti rí 1 million yín nígbà tí àṣírí dẹ̀ tú tí gbogbo wa dá sí i pé ìwà olè ló ń wù ìwà jìbìtì ló ń wù wá wo bó ṣe ń lọ instead kí òpònú akínràdà kó jáde kó ní ọmọ Nàìjíríà má bínú mi mọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ èmi rò pé bí mo ṣe ń ṣe yẹn ló dáa mi mọ̀ pé kò yẹ kí n kọ́lé bàbá Suebebe sí inú ọgbà mi ò mọ̀ pé kò yẹ kí n kọ́lé Muyideen síbẹ̀ tí Akérèlé àbá ti mú lọ Amáráyélé àbá ti mú lọ síbì kan kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ọmọ Nàìjíríà á ti gbà padà ṣùgbọ́n ọpọlọ wọn ti dorí kodò ìgbà tó máa jáde ẹni tó fẹ́ fà mí bọ́ níwọ̀n tó wà nǹkan ga tó ti jábọ́ tó lẹ́ni tó fẹ́ fà ọ́ bọ́ kinní kan ò ní í ṣe kinní kan ẹ lè já mi bọ́ sáà la fẹ́ já ẹ bọ́ àbọ̀lọ́run tó so ẹ́ mókè ló gé okùn orí ẹ tó ń lọ nú kànga. Ó yẹ kí àwọn èèyàn wa kan máa kọ́ báwo la ṣe ń tọrọ ìdáríjì kì í ṣe lọ́dọ̀ Ọlọ́run nìkan lọ́dọ̀ aráàlú ṣé bẹ́ẹ̀ ń bẹ̀yàwó ẹ̀ àbá àròkọ tó ń bẹ̀yàwó ẹ̀ tó yẹ pé ńgbà tó bá dénú yàrá á dọ̀bálẹ̀ fún ìyàwó ẹ̀ pé má bínú àṣìṣe ni mi mọ̀ pé ó máa doyún ẹni tí mo fún lóyún tó bímọ síta ṣe bọ́pọ̀lọpọ̀ ń bẹ̀yàwó ẹ̀ nulẹ̀ kí ló wá kàn sí láti apologize fún public ipe ẹ má bínú àṣìṣe ni ẹ tọ́ mi sọ́nà mi ò dẹ̀ ní fi yín lẹ̀ o màmá wa lágbájá mi ò ní fi yín lẹ̀ o bọ̀dá wa gbọ́n tẹ́ ẹ sọ o mo dẹ̀ ti take to correction o ayé ìbá ti gbà ṣùgbọ́n kàkà kí kó show remorse nǹkan tó tún ń ṣe ni pé ó tún bragado ọdún náà àwọn wèrè lókù tó lè máa dáwó sínú fẹ́ẹ̀kì Àgbàlá Gabriel o mọ̀ pé kò lè sẹ́ni tó nọ́mà látún lówó òun máa sẹ́ǹdì ẹ̀ síbẹ̀ àwọn tó bá dẹ̀ ń ṣe yẹn náà lọ wọnú fámìlì wọn àwọn tí yà ń jẹ ń bẹ̀ pọ̀ tó farapamọ́ fún pé kò sówó lọ́wọ́ òun tó dẹ̀ lọ ń rù dà sákìtàn tó ń sọnù tó rò pé òun ṣe nǹkan gidi sílé Ọlọ́run
kò sílé Ọlọ́run lọ́dọ̀ Àgbàlá Gabriel ilé 419 ni àdẹ̀níyé máa sọ láti lè kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. So èmi ń bá apologize wípé kí àwọn èèyàn wa kó dáríjì bàbá Ìjẹ̀ṣà n tó sì ń sọ lásìkò yìí ṣó bára mu ni kò bára mu. Ẹ̀yin bloggers àtẹ̀yin tẹ̀ ń ṣe interview káàkiri ẹ fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ dìmọ́ tó fi ń jáde tó ń sọ̀rọ̀ ló tó ń